Ìkànnì wa ojúlówó Yorùbá náà ní àǹfààní àti máa wò lọ́wọ́lọ́wọ́ tí ẹ sì ti ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Tolúlọpẹ́ Ayọ̀délé Oyèdòkun ni orúkọ mi. Lónìí mo wà pẹ̀lú ọ̀kan lára àwọn bàbá wa, babaláwo tó gbọ́fá tí wọ́n mọ nǹkan tí odù ń sọ, tí wọ́n ń gbọ́fá yán ìlú wa pẹ̀lú láti wá fọ̀rọ̀ jómi ètò ọ̀rọ̀ pẹ̀lú ẹ máa bá wa ká lọ. Àbọ̀rú àbọ̀yìn bàbá. Ọgbà àtọ́ àṣírí òwòrò fún. A kú àsìkò yìí. Àwa nìyẹn. Bàbá ẹ dákun ẹ bá wa kí àwọn ará ilé mọ̀ yìí. Gbogbo ará ilé mo kí yín o. Èmi ni Ọ̀ṣúnwùsì Olúwagbémiga Adékọ́lá, babaláwo ni mí. Ẹ ṣeun, a dúpẹ́ bàbá. Bàbá, àwọn ọ̀rọ̀ kan ní ó ń tawọ́ tasẹ̀ nínú wa tí a fẹ́ mọ̀ lórí pé a mọ̀ pé gbogbo nǹkan tó bá ti jẹ́ mọ́ ọ̀rọ̀ Yorùbá, àṣà, ìṣe àti èdè Yorùbá, inú Ifá náà láti lè rí. Ọ̀dọ̀ babaláwo òun láti lè ti gbọ́ láti mọ nǹkan tí Ifá ń wí délẹ̀délẹ̀, torí ẹ̀ ni àṣewáyé kàn. Tó bàbá, kí ni Ifá gan ní pàtó, àti wípé ta ni Ọ̀rúnmìlà àti Olódùmarè? Ifá ó ní ọ̀rọ̀ èyí tá a fi rán Ọ̀rúnmìlà sí gbogbo àgbáyé. Ọ̀rúnmìlà ni òjíṣẹ́ tí a fi ọ̀rọ̀ yìí fún, tí a kó ọgbọ́n yìí fún, tí a kó ọgbọ́n yìí lé lọ́wọ́. Ẹni tó sì kó ọgbọ́n yìí fún Ọ̀rúnmìlà òun ni Olódùmarè. Ìdáhùn sí ìbéèrè tẹ́ béèrè ni wípé Olódùmarè òun ni ẹni tó fún Ọ̀rúnmìlà ní Ifá. Ifá sì ni ọ̀rọ̀ Olódùmarè. Iṣẹ́ tí Olódùmarè rán Ọ̀rúnmìlà wá sílé ayé òun ni Ifá. Ifá tún dúró fún ọgbọ́n Olódùmarè, ìmọ̀ Olódùmarè, òye Olódùmarè tí Olódùmarè fẹ́ kí Ọ̀rúnmìlà kó wá fi bọ́ gbogbo ọmọ aráyé. Ifá dúró fún ìmọ̀, ọgbọ́n àti òye Olódùmarè. Bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ jáde gangan nìyí ni ọ̀rọ̀ tó ń pè ní Ifá. Ṣèbí Olódùmarè òun ni ó gbé nǹkan tá a lè pè ní ìkòkò tàbí ìsasùn ọgbọ́n tó ń pè lódù láyé ìgbà wọn. Odù ọgbọ́n ó gbé fún Ọ̀rúnmìlà, ó ní kó máa gbé lọ sílé rẹ̀. Ìgbà t'Ọ̀rúnmìlà ń lọ sílé tó ń gbé ìkòkò yìí tàbí ìsasùn yìí tàbí odù yìí tó kún fún ọgbọ́n Olódùmarè tó ń gbé lọ sílé, bí ìkòkò yìí ṣe ṣubú lórí Ọ̀rúnmìlà, tàbí ká sọ pé Ọ̀rúnmìlà jẹ́ kí ìkòkò yìí jábọ́ lórí òun, ìkòkò bá ṣe kí ni? Ìkòkò fọ́. Èyí tó túmọ̀ sí pé ọgbọ́n tó Olódùmarè fún Ọ̀rúnmìlà, òye tó Olódùmarè fún tó ní kó máa gbé lọlé, òun ló máa ti fọ́ yìí. Ọ̀rúnmìlà ké sí Olódùmarè, ó sọ nǹkan tó ṣẹlẹ̀. Olódùmarè ní bẹ̀rẹ̀ sí ní máa fà, bẹ̀rẹ̀ sí ní máa fà nílẹ̀, bẹ̀rẹ̀ sí ní máa fà gbogbo tó bá lè fà nínú àwọn nǹkan tó wà nínú òòrù yẹn, nínú odù yẹn, nínú ìkòkò yẹn, nínú ìsasùn yẹn, bẹ̀rẹ̀ sí ní máa fà. Pé bẹ̀rẹ̀ sí ní máa fà nìyẹn, tó ń fà gbogbo ẹ̀ kúrò nílẹ̀, tó ń fà gbogbo ẹ̀ kúrò nílẹ̀, tó ń fà gbogbo ẹ̀ kúrò nílẹ̀. Ibi tá a ti mú ọ̀rọ̀ yẹn jáde nìyẹn. Ifá, 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 nǹkan tá a fà, ọgbọ́n Olódùmarè tó ń fà, tó fà, tó ń kó, tó fà, ó fà wọn jọ, ó kó gbogbo wọn jọ. Ìgbà tó wá fà wọn tán ni Èṣù sọ fún wọn Ọ̀rúnmọlẹ̀ wípé kí ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ s'Ọ̀rúnmìlà. Olódùmarè má ti gbé odù ọgbọ́n fún un, ó gbódù ìmọ̀ fún un, ó gbódù òye fún Ọ̀rúnmìlà, ó ṣàṣìṣe, odù ìmọ̀ fọ́. Pé Ọ̀rúnmìlà sì fa gbogbo rẹ̀ o, làwọn Ọ̀rúnmọlẹ̀ bá tún lọ síbi tí nǹkan yẹn ti ṣẹlẹ̀. Wọ́n ní kéṣù mọ́ wọn débẹ̀, Èṣù bá mú wọn débẹ̀. Ọ̀nà ọ̀rọ̀ bá bẹ̀rẹ̀ sí ní fá èyí tó bá rò pé wọ́n tún lè fà nínú gbogbo ètò kù nínú lẹ́yìn ìgbà t'Ọ̀rúnmìlà ti fẹ́ẹ̀ fá gbogbo ẹ̀ tán, tàbí ká wọ́n kó ti fá gbogbo ẹ̀ tán.
so bí ọ̀rọ̀ ifá yẹn bó ṣe jẹ jáde nìyẹn, nǹkan tá a fá tá a kó tá a bù láyé ìgbà tó ti dànù sílẹ̀ tá a fá bí pé èèyàn ń fá nǹkan tàbí èèyàn ń fárí èèyàn ń fá nǹkan èèyàn ń fá nǹkan bí ọ̀rọ̀ ifá yẹn ṣe jẹ jáde nìyẹn. So ó wá di ohun tá a wá ń lò fún ìmọ̀ òye àti ọgbọ́n Olódùmarè tó rán sí ọmọ ayé nípa Ọ̀rúnmìlà. A dúpẹ́ bàbá. Bàbá, ṣé nǹkan tí ẹ ṣàlàyé yẹn ṣé ó tọ́ mọ́ ọ̀rọ̀ tí àwọn àgbà tó máa ń sọ wípé àti kò fa ńlẹ̀ Ifá ń ṣẹ? Ìyẹn yàtọ̀. Àlàyé mi tí mo ṣe tán sìn àti èyí tẹ́ sọ yìí ó yàtọ̀. Ó yàtọ̀, kò tọ́ mọ́. Ó yàtọ̀. Ẹ ṣeun bàbá. Bàbá, ẹ dákun orúkọ Olódùmarè gangan ní pàtó, ìyẹn Olódùmarè yẹn. Ṣé lè bá wa fọ́ sí wẹ́wẹ́? Torí oríṣiríṣi ìtumọ̀ ni wọ́n fún wa ń gbọ́ lọ́tùn lósì. Òótọ́ ni. Àwọn kan ní Olódùmarè ẹni tí ó mọ àrè, ẹni tí kinní kan kì í tán, àbí wọ́n ṣáà sọ. Òótọ́ ni. Gẹ́gẹ́ bí a ṣe ń fún gẹ́gẹ́ bá a ṣe ní oríṣiríṣi ìtàn bá a ṣe dá ilé ayé àtọ̀run, a ní different version oríṣiríṣi. Nǹkan kan náà là ń sọ ṣùgbọ́n ọ̀nà tá a fi gbé kalẹ̀ ó wá yàtọ̀. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tí Olódùmarè ṣe rí, ojú tó olúkálùkù fi wò ó yàtọ̀ síra wọn. Ṣùgbọ́n nínú ìtàn tí mo tọ́ tán sìn, odù tí Olódùmarè gbé fún Ọ̀rúnmìlà, odù ọgbọ́n, odù ìmọ̀, odù òye, òun ló ní odù yẹn. Òun ló fi ń pè ní ẹni tó ní odù, olódù. Olódùmarè ló ní odù ọgbọ́n, odù ìmọ̀, odù òye, òun ni olódù. Márè yẹn túmọ̀ sí wípé nǹkan tí kò ń tán bẹ̀, nǹkan tó jìn tí kò lópin, òun ni ìtumọ̀ Márè yẹn. Ó jìn kò lópin, bí táwọn òyìnbó máa ń pè ní unfathomable wisdom. Èyàn ò lè fathom ẹ̀, it's unfathomable. Ó jìn èyàn ò lè mọ ibi tó jìn dé, kò lópin. So ibi tèmi ó túmọ̀ Olódùmarè sí ẹni tó ní odù tí ò lópin. Kí lodù yẹn wá túmọ̀ sí? Odù ọgbọ́n, odù ìmọ̀, odù òye, bá ṣe lè gbégbé ayé, bá ṣe lè ṣe ayé lọ́nà tó dáa. Odù yóò sì ní òpin. Odù ọgbọ́n yìí, odù ìmọ̀ yìí, odù òye yìí kò lópin. A dúpẹ́ bàbá. Yàtọ̀ sí pé ọgbọ́n wà nínú Ifá, kí ni àwọn nǹkan tí ó tún ṣùjọ sínú rẹ̀, sínú Ifá tá lè rí ń bẹ̀? Oríṣiríṣi. Ṣé rí fàtẹ́rì yẹn, ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì wà ń bẹ̀, ìmọ̀ ìjìnlẹ̀ ìrònú tọpọlọ wà ń bẹ̀ tó ń pè ní philosophy, ìmọ̀ ìjìnlẹ̀ rírọ ẹ̀rọ ó wà ń bẹ̀ tó ń pè ní engineering, ìmọ̀ ìjìnlẹ̀ ṣíṣòògùn wà ń bẹ̀ tó ń pè ní pharmacy, ìmọ̀ ìjìnlẹ̀ títọ́jú àwọn aláìsàn wà ń bẹ̀ tó ń pè ní medicine. Ìmọ̀ ìjìnlẹ̀ oríṣiríṣi ló kúnnú Ifá. A fẹ́ lè ní gbogbo ìmọ̀ ìjìnlẹ̀ tó wà láyé, a lè sọ pé orísun rẹ̀ Ifá ni. Ṣé mathematics náà ni, ṣé literary art ni, ṣé drama ni, ṣé prose ni, kò sí ìmọ̀ ìjìnlẹ̀ náà. Ṣé literature ni? Ifá is a very good literature. Oral literature ni Ifá, very good one. So gbogbo ìmọ̀ ìjìnlẹ̀ ló ṣújọ sínú Ifá tẹ̀ ń rí yẹn. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá.